Hey, lovers all over the world. Still remain your guy, international. Gbogbo ẹ̀yin lovers mi, ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà àti ẹ̀yin tẹ́ wà ní òkè òkun. Má torí pé ó wà lókè òkun pé o save o. Má torí pé ó wà ní Nàìjà kó sọ pé bóyá o save o. Ó wáyé ò ní ká wá o. Ó wáyé ò ní bà wá. Wọ́n tó bá mọ̀ pé ó gbé ọmọ Yorùbá akọ Yorùbá. Má fi ra ilẹ̀ débi pé nǹkan kékeré ó máa mú ẹ̀mí ẹ lọ. Má ṣe o. Má ṣe. Kí ni reason mo fi advice wa ò ní pé àwọn kan wà tá rò pé àti arrive pé kò sí kan tó lè ṣẹlẹ̀. Kò sẹ́ni tó wà perfect. Nobody is perfect. Kò dé sẹ́ni tó ogun gùn lọ ni o. Nǹkan tí màá kọ́ yìí mo ṣe kọ́ yín ní ọjọ́ yẹn kọ́ ni màá tó kọ́ yín sìn ẹ́ nìkan gbà tí mo post kíní yẹn sí online tí ẹnìkan wá comment lábẹ́ ó wá rán mi létí àwọn iṣẹ́ tí mo kọ́ yín ní about 2 years ago ó wá rán mi létí mo wá ní iṣẹ́ yìí jẹ́ kí n tó repost iṣẹ́ yẹn. Mo dúpẹ́ ẹ̀gbọ́n mi ìtẹ̀ morúkọ ènìyàn mọ́ mo dúpẹ́ lọ́wọ́ tó rán mi létí iṣẹ́ yẹn. Báwo mo ṣe kọ́ wa ní iṣẹ́ yẹn mo kọ́ wa báyìí pé ká lọ wá èso àgbà. Iṣẹ́ mẹ́ta ló ṣiṣẹ́ fún. Ó ṣiṣẹ́ fún ìbọn, ó ṣiṣẹ́ fún àdá, ó lè ṣiṣẹ́ fún ọ̀wọ̀. Báwo la ti máa ṣe ọmọ ìyá mi? Bọ̀ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn yìí tó jẹ́ lóòlẹ̀ tó mú lóòlẹ̀ tó bá sọ pé òun fẹ́ lọ fi iṣẹ́ náà jalè àbọ̀ máa fi lọ fi hùwà burúkú sórílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Yorùbá láṣẹ àbá láṣàṣẹ àwọn tó ní láyé lèrè wọ́n máa fi ìbọn pa ẹ́ ni o láfàdá pa ẹ́ ọ̀sọ́dà rí bẹ́ẹ̀. Èmi ò ráyè òṣì èmi ò bìkọ́ mi tọwọ́ bọ̀ kan burúkú mi ò ṣe mo kọ́ ẹ láti protect ara ẹni tó bá lò ó fi protect ara ikú nípa àrùn nípa ikú ní kúkú òjijì mo sọ bẹ́ẹ̀ ráyè kí ló máa lọ ṣe ọmọ ìyá mi lọ wá èso àgbà yọ ẹ̀gúsí inú ẹ̀ kúrò mẹ́ ẹ̀gúsí tó funfun yẹn yọ kúrò mẹ́ bá ti wá yọ kúrò mẹ́ kí ló máa ṣe ọmọ ìyá mi wàá mú òtìyọlé kúrò mẹ́ wàá mú obì funfun obì àbàtà funfun ọbàtà pupa wàá gé wọn àkó méjì papọ̀ wàá gé wọn sí wàá gé kan sí 100 wàá gé kan sí 101 àdé 201 wàá kó sínú ẹ̀ wàá mú èso wéréńjéjé 201 wàá kó sínú ẹ̀ wàá kó ẹyọ àtàrẹ 201 wàá kó sínú ẹ̀ ẹyọ ni òkè sí dídí o nǹkan ìdí olè gbà ẹlòmíì kò ń gbọ́ kò ń ní èkó létí wàá kó 201 wàá kó sí bá mi ṣe fídíò yẹn bó ṣe wò mí yẹn wọ́n fẹ́ kí Ọlọ́run protect ẹ fẹ́ kí gbarumọlẹ protect ẹ fẹ́ kí Ifá protect ẹ fẹ́ kẹ́lẹ́dàá ẹ protect ẹ bá mi share wàá jẹ́ fún ẹ bó bá ṣe share á jẹ́ òjẹ́ lórí máa yẹ kò ní jíjọ fún ẹ wọ́n tó wá ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá mi wàá wá kíní yẹn wàá mú kíní yẹn bó ṣe wà yẹn wàá gbé sí ibì kan wò níbi tó rí kò ní o lè gbé sínú ike o lè wá ike o lè gbé sínú ẹ inú ike báyìí kó gbé sí kó filẹ̀ síbì kan kó gbẹ kó sa kó gbẹ tó bá ti gbẹ kí obì yẹn àbí kókó sá obì yẹn kó gbẹ náà tó bá tó wá gbẹ dáadáa wàá kó padà síbí o sì máa kó àwọn atari àwọn kọkọ yẹn wá kó sí tó bá tó wá kó sí tán àti èso orí wá kó sí ọwá dé padà ó bá tó wá dé padà ọwá gbé sínú awéèkì ó bá tó gbé sínú awéèkì wàá mú awéèkì wàá rán wàá fi rán ó bá ti rán wàá máa fi sápò ẹ̀kọ̀ọ̀kan wàá máa jẹ atari wàá máa fi fún atari méje àbí atari méje wàá máa tú sí wàá máa fi ọtí wàá fi sẹ́nu wàá fún wàá máa jù sétí wọ́n fẹ́ jáde wàá máa jù sétí tó bá ṣe pè gbà ọmọ yẹn kì í ṣe torí tiẹ̀ o bá mi share fídíò yẹn bí bá wù ẹ́ kó sọ pé irọ́ ọjọ́ tó máa ṣe báyìí ṣe ẹ̀ wà orí àpé wálé èmi sọ pé irọ́ ni kí ló kàn mí kò sí kan tó kàn mí ẹnìkan láìfẹ́ mi ìsáà sọ pé kò sáà sẹ́ni kò bẹ́ẹ̀ bò pè mí pé gbá ẹ ṣe máa fàṣẹ yẹ máa fi ṣépè fún ẹni má pè mí o fún alára ẹ ṣe do it your own yourself sorry do it yourself máa sọ pé kí n bá ẹ ṣe mi ò báyàn ṣe oògùn mọ agbọ̀n ẹ̀dá gbogbo ẹ̀ tẹ́ ń pè mí ẹni pé mi ń ṣe fún yín bẹ́ẹ̀ pè mí láti kàtàkùn akérèdọ́lù mi ò ṣe mi ò ànọ́dẹ̀ dùn èmi lẹ́ẹ̀ máa kó bá wàá pè mí sí pé kó bá mi amóyẹ ẹ̀wọ̀n àwọn tó ń pè mí online lẹ́gbẹ̀ẹ́ kíní kan bá mi ṣe kíní kan wo pé mi ò ṣe ànọ́dẹ̀ dùn má pè mí kí bá ẹ ṣe oògùn àdá o ọmọ ìyá mi má pè mí kí bá ẹ ṣe oògùn bọ́n oògùn àdá oògùn ìbọn máa pè mí kí báyìí ṣe bá fẹ́ kí báyìí ṣe kan kí ìlọsíwájú bá ilé ayé ẹ
that one is okay. Àwọn nǹkan tí mo kọ́ wọn online yẹn ṣe fún alára ẹ ni mò ń sọ, ṣe fún alára ẹ bìkọ́ alákòóbá ni ọmọ Yorùbá mi bó ṣe wà yẹn fẹ́ kó bá ẹ ní alákòóbá ni wọ́n. So ó pọ̀ nìkan tí mo jẹ́ pé mi ò fi bá èèyàn ṣe irú kan bẹ́ẹ̀ rárá àtọ̀ má pẹ̀lú bí báyìí ṣe àdúrà gbàgbà ọ ọ̀làlà gbogbo wa o. So thank you very much. Still remain international. Ọmọ ìyá mi tó bá wù ẹ́ kó létí kó gbọ́ kó ṣe àbí kó má ṣe kó kàn mí. Ó dàbọ̀. Eré o.